What is Sunday Igboho? Why don't they arrest him? Is he above to arrest? They arrest Nnamdi Kanu. Up to now is in detention. They support to arrest Sunday Igboho because he carry letter, go to England, and he come back, and he's working freely, and he was not arrested. Let us not be sentimental, please. This Nigeria is not for Northerners, it's not for Igbo, it's not for Yoruba, it's not for Fulani, it's not for Orobo, it's Nigeria. We have to stand that. Where are you? Nigeria. And what are you? Nigeria. So we have to fight. If you are Mr. F commit offense, let him judge as Mr. B. But not one Mr. F committed, he will not. If IG want to do his job, actually, they should arrest Sunday Igboho also. Because for him carrying that letter is also a terrorist and it's also a felony. It's against the rule of the country, of any other country, for somebody to look that type of a thing that is causing problem. And they know him as a terrorist. Why don't you be arrested and he's working freely? So if they cannot arrest him, then also they should release Nnamdi Kanu, please. Because I don't see a reason why holding him while this person is working freely and doing all activities he feels to do. Then last time when he come, the local secretary in Oyo State, the secretary in Monia that they need Odudua, giving the clear president, one female, Abiola, where is she? Where did he arrest? And where do they prosecute her? Which court does he go? Which prison are they? Which are they in DSS in Oyo? Or where are they up to now? Nobody know. And they were arrested. So as they arrested, what are the distances? Where are they? Simple. We could not be able to get them, and that thing is paining me to do. And if we want to do justice, President should order arrest of Sunday Igboho. That's all. That is my take. Hey! Dr. Galusi Gololo, àbí Gololo dẹni ewo lẹ ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni pé kí wọ́n lọ arrest ṣe Sunday Igboho torí ó drop letter fáwọn Britiko. Ipe kò yẹ kó wọ́n yìí máa rí, kó máa rìn, kó máa yan fandafanda. Kódà kò yẹ kó jẹun, kò yẹ kó wọṣọ. Ìyá torí ó drop letter. Ìyá ó yẹ kí Tinubu ti palẹ̀ mọ́. Ó yẹ kán ti gbé, ó yẹ kán ti tì í mọ́lé, ó yẹ kán ti ṣe bí ti Kanu. Ṣé mọ nǹkan tẹ́ ń wí? Ṣé mọ nǹkan tẹ́ ń sọ? Okay, if Tinubu refused to arrest Sunday Igboho, why don't you come and arrest them by yourself? Ẹ má gbà mí lọ́wọ́ àwọn ará Northerner. These Northerner people, they believe they are the Alpha and Omega of Nigeria. You believe you can do and not do anything that pays you is okay. You don't care about any other person. See trouble, Dr. Garus Gololo. Imagine the kind of energy you put on this Sunday Igboho matter. If only you put the same energy, you channel the same energy over the bandit, the terrorists, and every bad criminals in that north that are killing the innocent Nigerians, we will not be in the same place where we are today. Nigeria would have been better, at least a little bit. Have you ever condemned your terrorist brothers and sisters in the north? How many of them have they bring to book? How many of your terrorist brothers have been persecuted before? Ìjọ tí ever bọ́ sí tari kò sọ wípé gbogbo ẹni terrorist tó bá ti mú tó ń pààyàn innocently, tó ń gbowó, tó ń forcefully báwọn èèyàn sùn tipátipá. Tí wọ́n commit gbogbo criminal activities pátápátá in the whole of Nigeria. Tí wọ́n han àwọn other tribe léèmọ̀. Tí gbogbo Nigeria sọ wípé wọ́n kì í ṣọmọ Nigeria tó bá ti arrest wọn. Ẹ̀yin ìgbà yẹn lẹ máa mọ̀ pé wọ́n kì í ṣọmọ Nigeria but family yín ni wọ́n. Ẹ̀yin tí ẹ fi Nigeria sílẹ̀ tẹ́ ẹ lọ recruit gbogbo àwọn Fulani ní Mali, Niger, gbogbo every Islamic country. Tẹ́ ní kan wá máa terrorize àwọn Nigerian citizens. Oh, tí ìbọn síta kẹ́ sọ wípé kí government kí wọ́n ṣe kí ni kí wọ́n persecute wọn o. Àbí ìwọ tó ń gbọ́ mi tó ń wò mí tó bá ní sọ pé irọ́ ni ìjọ ó ti rí bí tí ó ti persecute any terrorist láti north. Torí ẹ̀yin ni terrorists. Terrorists are from north, they are Northerner. Is there anybody terrorizing Nigeria? No, only the Northerner are terrorizing Nigeria. They are the brother to the bandits. They are the brother to the Boko Haram. They are the brother to the ICC. Even the latest new terrorist group that just landed now. He landed through the northern part. Every criminal activities, every terrorist that is affecting Nigeria today are your brothers in the north.
They are your family. Mélòó lẹ ti persecute. Channel this your energy on them. Tell Tinubu that any one of them tell what about it back in 1 year kan gé orí ẹ̀ dànù. Kí wọ́n gé orí ẹ̀ kan fi ṣe àṣà lóore kí àṣà kó yọ ojú ẹ̀jẹ̀ kan ṣàjẹ́ chakachaka. Leave Chief Sunday Adeyemo Igboho alone. The last time I checked, Chief Adeyemo Igboho is not your problem. Or is he? No, now. Ṣé Igboho ló ní kí ẹ má repo ní ọ̀wọ́n gógó? Ṣé ọmọ Adéyẹmọ òun ló ní kí ọ̀nà yín kó má dáa kí àwọn gọ́fúnà yín kan gbowó kan mú gbogbo ẹ̀ kan lájẹ? Ṣé Chief Igboho òun ló ní kí ẹ máa ṣe terrorist in the north? Ṣé Chief Igboho ní banditry tó ń gbé yín Dr. Galo kí ló porúkọ ara ìjàre wá gbé sí ọ̀rọ̀ ẹ̀ ń bí jàre wọ́n kà fara dáradára Dr. Garus. Ṣé Igboho ní bandit family yín? Ṣé Igboho ní Boko Haram? Dr. Garus, have you ever channeled this kind of energy towards Boko Haram? That you inform the government that you must do something about this Boko Haram, you must flush them. Anytime they arrested any one of them, the same you Northerner, lema bere fun fere bosita, you be condemned, you bere sini shorishirishi, ma protect won. And the worst part of it is, instead of Nigeria government to persecute them for terrorizing the Nigerian masses, Nigerian citizens, killing them, raping them, and all sorts of bad things. No. The next thing we will hear is, the Boko Haram has surrendered. The bandits has surrendered. This has surrendered. Terrorists, this, terrorists, that has surrendered. They are no more terrorizing Nigerians. Who are you fooling? Do you think Nigerians are foolish? Do you actually think that the Southerner doesn't have something here? You are the only one fooling yourself, and that is why you are buying yourself every day. That is why you people are dying anyhow like a chicken. Because you are still the one killing yourself there. You believe you want to finish the Southerner, but you end up killing yourself. You see your evil plan? Go and channel your evil plan towards your people. And leave Nigerians alone. Leave Chief Sunday Adeyemo Igboho alone. Ẹ bá mi bèrè lọ́wọ́ àwọn people yìí. Ṣé wọ́n sọ fún yín pé yín nìkan lẹ́ni tàbá sọ wípé ẹjẹ́ kóníkálùkù máa lọ ń lọ ẹ̀. Ẹni rọ́ ni ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ẹ má ṣàbòsí. Àbòsí ò dáa. Ọmọ Yorùbá ẹ má ṣọ̀tẹ̀. Ọ̀tẹ̀ ò lérè. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ ká sòtítọ́ ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ bá wà. Ẹ jọ̀ọ́, ọ̀nà wo ni Chief Sunday Igboho ṣe gbógun ti Nàìjíríà? Gbogbo rògbòdìyàn tó wà nínú Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, owó epo wọn, ojú ọ̀nà ò dá, kò sówó, exchange rate high, health sector zero, power grid ojoojúmọ́ ló ń kó, ó ti di àbíkú ọmọ, bó ti ń dákú ló ń dájí, kò sí nǹkan ẹyọkọ̀ tó wà successful ní Nàìjíríà. Ẹ jọ̀ọ́ ṣé Chief Sunday Igboho òun ọwọ́ wọn la bá ń bẹ́? Ṣáwọn ni wọ́n kọ̀ sí ẹ̀? Èyí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ilé àwọn náà rò papọ̀ wípé instead of ká máa rọ́nú rọ́jú ká máa ní hope every 4 years tí ò sí hope kankan bì kan, ṣe jẹ́ ká kúkú pé Nàìjíríà tó sì kò sọ́jọ́ kan tí àṣeyọrí bọ̀ wá nínú Nàìjíríà. Bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè tó bá ti wà, orílẹ̀-èdè mélòó lórí tó dàbí titi wà tí wọ́n wà together forever? Maybe America dẹ̀rẹ̀ àwọn wọ́n ṣe kíni, wọ́n tọ́jú àwọn citizens wọ́n ṣe kíni, wọ́n ní plan fáwọn masses. Tó bá ti jó lórí ire ẹ̀dá, tó bá ti wọbẹ̀ wọ́n á fún ẹ ìwé, wọ́n á sọ ẹ́ dọmọ. Ìlú òyìnbó báyìí sì gbogbo ò bá jẹ́ dúdú jù bẹ́ẹ̀ lọ, tó bá ti wà òkè tó láṣeyọrí kan, everybody fẹ́ claim ẹ̀. Ọmọ bàbá ta nìṣẹ́wù kó wá wí. Ta ló fẹ́ bó lórí burúkú tó? Àwọn ọmọ tí ẹ̀yin Nigeria government tẹ́ ẹ̀ lé sígbó, tẹ́ ẹ̀ lé síjú, tẹ́ ẹ̀ lé dànù kúrò Nàìjíríà, tẹ́ ẹ̀ sọ wípé ẹ̀yin nìkan lẹ fẹ́ máa rúùlù Nàìjíríà, lẹ fẹ́ máa jẹ̀gbádùn bẹ̀. Wọ́n sì ń ṣoríire káàkiri gbogbo other country. Wọ́n bá ti wá ṣoríire tán ìgbẹ̀yìn ní Nigeria government á mọ̀ wípé ọmọ wọn ni ẹ ti ṣí èrè sà Nigeria government. Back to the matter. Mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí. Olóyè Sunday Igboho ó ṣà, èmi ń gbàdúrà, mo dẹ̀ ń fi ẹ̀mí sọ́nà lóríṣiríṣi. Mo fẹ́ kí olóyè Sunday Igboho kí wọ́n kọ lẹ́tà ìkíni káàbọ̀ sí Donald Trump tí wọ́n ṣẹ̀ dìbò yàn ní ilẹ̀ Amẹ́ríkà, tí
ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe máa ṣe leléyìí nínú lẹ́tà tẹ máa kọ ìtàn máa dàbí open letter náà tí ẹ máa ṣe publication ní America ẹ lọ wá kọ́ newspaper tó gbajúgbajà l'Amẹ́ríkà àbí news tó popular láti send the message, then you send the official message sí Donald Trump ẹ congratulate ẹ fún wíwọlé tó wọlé yìí lábẹ́ lẹ́tà yín lẹ́ẹ̀ ti sọ pé àwa ọmọ Yorùbá tá a wà ní orílẹ̀-èdè Nàìjíríà tá à ń fẹ́ láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè olómìnira kọ ìwé ìkíni kú oríire fún ìjáwé olúborí nínú ètò ìdìbò tó kọjá ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Lẹ́tà tí olóyè Sunday Igboho tí ó kọ sí Donald Trump ní eléyìí yóò sì kọjá lọ sínú ìwé ìtàn nígbà because èmi tí mò ń sọ̀rọ̀ ẹ̀ náà bí onímọ̀ ìpínlẹ̀ sáyẹ́ǹsì mo mọ̀ púpọ̀ nípa media aspect too so ẹ̀kọ́ síbẹ̀ nígbà tí wọ́n bá ń search àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá wọn ó máa bá ó máa gbé jáde Sunday Igboho Professor Banji Akíntóyè wọ́n fi lẹ́tà wọ́n fi ṣọwọ́ sí Donald Trump ẹjọ́ ẹ lọ sí léyìí mò ń sọ ìjìnlẹ̀ fún yín ni ìjìnlẹ̀ tọ̀run ni mò ń sọ fún yín ó lè má fi bẹ́ẹ̀ yí ọ̀pọ̀lọpọ̀ léèyàn fara rò ó ó lè rò pé kí ni ọ̀gbẹ́ni yìí ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ìṣípayá àtàwọn ìjìnlẹ̀ ló dé pé a ti rí nípa ilẹ̀ Yorùbá mo ti sọ fún wa ní ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn mo níṣẹ́ rí nípa ti ilẹ̀ Yorùbá nǹkan tó jẹ́ pé in the spiritual realm Ọlọ́run ti gbà fún wa ni ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú torí tí n bá ń sọ̀rọ̀ máa fẹ́ fi ọ̀rọ̀ Ọlọ́run tì í máa dẹ̀ fẹ́ fi. bàbá ẹ ṣe ìráwọ̀ ẹ̀rọ owó tó bú mi káìsì. tó ọ̀rọ̀ yẹn lẹ ti gbọ́ yẹn o wọ́n ní kí Chief Sunday Adéyẹmọ Ìgbòho àti bàbá wa Professor Banji Akíntóyè kí wọ́n gbé lẹ́tà dìde o kí wọ́n kọ kí wọ́n sì congratulate world President Donald Trump fún àṣeyọrí ìdìbò tí wọ́n ṣe lọ́jọ́sí tí wọ́n sì ń jáwé olúborí kí wọ́n sì fi gbanídìí nǹkan tí àwọn ọmọ Yorùbá ń go through nílẹ̀ Nàìjíríà o ipe kán bá wa dá sí màtá tó wà nílẹ̀ gbogbo rògbòdìyàn yìí o kán bá wa wá nǹkan ṣe sí òun ni ohun tí ẹni yẹn sọ èmi náà wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin ìyáláyà àti baba ńlá kú bàbá mi báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ẹ lọ́wọ́ sí ṣé kí wọ́n ṣe àbí kí wọ́n má ṣe kí lẹ feel tó bá sọ pé látọ̀dọ̀ títì ni ó wà òkè àbí o kí n dákẹ́ mo ti dákẹ́ ó yá ó lọ́wọ́ sí drop ìdí tó ṣe lọ́wọ́ sí síbi comment section ó support drop ìdí tó ṣe máa support níbi comment section wá bá mi mú fídíò kó bá mi pín káàkiri ṣùgbọ́n ṣe rí Dr. Garus Gololo yìí bí gọlọlọ dẹ ni ó make mention kankan nínú fídíò ẹ o ó ní àwọn onítìrí tí wọ́n lọ ní Ìbàdàn tí wọ́n hijack amúlùdùn FM àti secretariat ó ní wọn ò gbọ́ nǹkan kan nípa èdè ní ilé ní or anything ẹjọ́ ṣé kò rí sọ ṣé Chief Sunday Igboho ló lọ hijack Nàìjíríà secretariat àbí amúlùdùn FM àti secretariat ní Ìbàdàn mo ń bi wá ní Garus Gololo it wasn't Chief Sunday Adéyẹmọ that went to Ibadan secretariat Adéyẹmọ did not know anything about it or Chief Sunday Igboho didn't know anything about that arrange at all ọpọlọ òun là ń lò ìrìn àjò ibi tí stage tá wà nísìn ọpọlọ ni o bẹ́nikẹ́ni bá tiẹ̀ mò ń sọ tèmi má ti ra ẹ̀ be calming down gbogbo tó bá gbá nígbà yẹ mọ bó ṣe máa gbé sára jẹ́ kí o rí pé ọpọlọ la ojú ẹ dáadáa kó rí nǹkan tó ń ṣẹlẹ̀ ọpọlọ ló kù ẹyọ bẹ́ẹ̀ ni nǹkan tí wọ́n bá jẹ́ wípé Dr. Garus Gololo nǹkan tó bá mú Nigeria government di ẹni eléni tí wọ́n ò mú Dúpẹ́ Onítìrí tá àti ẹ̀gbúrò nǹkan kan nípa ẹ̀mọ́ tó work freely tó ń jayé orí ẹ̀ bó ṣe wù ú tí wọ́n persecute tí wọ́n san kankan ẹjọ́ ṣe mọ̀ wípé ẹ̀ẹ̀mejì àbẹ́ ẹ̀mẹ́ta ló ti gbìyànjú láti ṣe oríṣiríṣi láti
kódà ó ti ládélé káàkiri ilẹ̀ Yorùbá àbẹ́ gbogbo ẹ̀yin gọ́fúnà ẹ sọ pé ẹ gbọ́, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin lọ́balọ́ba níjòyè ẹ sọ pé ẹ gbọ́ náà. ṣé Mákindé gọ́fúnà Mákindé of Ìbàdàn láwọn òwò àwé ẹ̀ ni? ṣé ẹ̀yin tí Ògùn state eléyìí of Ògùn state ṣé wọ́n máa sọ wípé wọn kì í gbọ́ wípé wọ́n ti ládélé wọn ní Ògùn state àti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá? ṣé rí nǹkan ṣe sí how come tó ṣe jẹ́ wípé gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ Ìgbòho ṣáá ni ṣáá fi ṣe yín ni àbẹ́yìn lẹ fi ṣe ra yín? Kò sí wàhálà, ojú everybody máa bó. Ẹni ẹlẹ́ni ṣe wọ̀nba tó bá lè ṣe, nítorí wípé tó bá dọjọ́ iwájú ká lè wí nípa tòun wípé òun ṣe wọ̀nba tóun lè ṣe. Ẹ̀yin tẹ́ kù lẹ́nu ẹ̀yin nu Ọlọ́run bí àṣà òṣà. Ẹ̀yin nu Ọlọ́run. Dr. Garus Gololo, first of all, send your powerful message and this type of energy towards Nigeria government to flush the terrorists in your area in the north. Leave us alone. Leave Sunday Adeyemo Igboho alone. Sunday Adeyemo is not one of your bandits, is he? Sunday Adeyemo Igboho is not one of the kidnappers that kidnapped Nigerian citizens like your brothers. Sunday Adeyemo Igboho is not one of the ICC or one of the Boko Haram. It's not. Even the new terrorist group that just landed in the north now that you invited, because it is you leaders and elders in the north that invited the terrorist group to be tormenting Nigerians. Is Sunday Adeyemo Igboho involved? He has never get himself involved in that kind of a situation. So Igboho is not your problem. Leave him alone. Go and find solution to your problem in the north. Leave him alone. Ẹ̀yin olólùfẹ́ mi ò fẹ́ kí fídíò igùn jù. Ẹ bá mi sọ fún níbi comment section, wọ́n á rí comment ẹ. Ó yá sọ fún orúkọ tèmi ò yí padà o. Yèyé dára kòkòkò ó ní mò ń jẹ́. Má gbàgbé láti bá mi pé ètò yìí. Má sì gbàgbé láti bá mi share káàkiri. Ire o. Má gbàgbé láti drop comment ẹ. Like the video, thumb up on it, share it, support my brand. Support my brand. Má má bínú jù. Tó bá dé bínú, Bíbélì ní tó bá bínú, má jẹ́ kí òrùn kó wọ̀ bá ìbínú ẹ, kó lè rí ilé ayé gbé kọ́kàn ẹ lè balẹ̀. Má gbé gbogbo gbé everything jù sílẹ̀, gbé ìgbésẹ̀ ayé tuntun. Wàá rí changes positively in your life. Ó lè máa rú àwọn ọ̀pọ̀lọpọ̀ lójú o, ṣùgbọ́n ìwọ wàá mọ̀ wípé ọ̀run ṣe bẹ̀bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ.